mo ṣe bá ọlọ́run mo ṣe bá ìdáyìí mo gbé ọba àláùgà lórí ohun gbogbo mo fi ìfún mímọ́ ọba tí ó léèrí ọba ńlá tó gbilẹ̀ tó gbòòkè àrẹ̀mú olùpọ̀ ọ̀gàn akéwì ẹsẹ̀ rọrùn táráyé ń gbọ́ ìyágbóyè àjò ọkùnrin ńlọrin apèdè mọ́pẹ́ tànámọ́ tó dé àfijọ́ akéwì tó mọ̀jìlẹ̀ ọ̀rọ̀ mo ní pàtàkì lọ́jọ́ òbí jẹ́ láyé ọjọ́ aláwuyewuye ni ọjọ́ tá a bí ni sáyé ò kéré rárá ọjọ́ tó yẹ ká máa fò báyọ̀ ni àrẹ̀mú bá a bá rántí ọjọ́ òbí ẹni ká fi ilé pọntí ká fọ̀nà roka ká dúpẹ́ ká sọpẹ́ ká fagbada dín ohun tó tọ́ ni kì í ṣe é wọ̀. bàbá mi ló sọjọ́ òbí lọ́jọ́ òní o ta lẹni tí mò ń wí ta lẹni tí mò ń sọ Chief Yahaya Akanbi Jamiu Badmus Agba Akin of Idena land ìní pẹ̀lú remo ẹ̀yin lèmi ń kí o bàbá mẹ́ta ẹ̀yin lèmi ń ké sí ọkọ yèyé ọláyínká mi dàtẹ̀ ẹ̀yin lèmi ń kí ní méje mẹ́jọ wípé ẹ kú oríire ọjọ́ bí òní o àṣeyìí sàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn mọ́ ṣe ẹjọ́ ẹ bá mi gbé tó àmì mi. Chief Yahaya Jamiu Badmus Agba Akin of Idena land ìní pẹ̀lú remo bàbá mẹ́ta ẹ̀yin lèmi ń ké sí o mi ò pè yín fúnkú o mi ò pè yín fárùn rárá o ọjọ́ bí yín tó bá yín láyé ni mo ṣe ń pariwo ẹ wà ní kágógó sọdún ọ̀hún láyé ẹjọ́ ẹ bá mi sàmì ẹ̀. Chief Yahaya Akanbi bàbá mẹ́ta every 29th of July is your day happy birthday to you many happy returns of your day long life and prosperity kẹ́ ẹ pẹ́ láyé ìgbà ọdún kan ló máa jẹ́ lọ́lá wá ìdùlókè bàbá mẹ́ta o rohun fáyọ̀ bí èso pẹ́ o kẹ́ ẹ dúpẹ́ pé òkun ni ọ̀pọ̀ ló fẹ́ sọjọ́ bí tí wọn ò dúrọ́jọ́ ọ̀pọ̀ ló ṣe tiẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Chief Yahaya Jamiu Badmus Agba Akin of Idena land ní pẹ̀lú remo Akanbi ẹ jẹ́ n kì í lọlé bàbá ẹ̀yin tí wọ́n ti gbé bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ olóṣì òsìjì ọmọ ọba àdènà nídènà ti ebè ọmọ àgbà àlùkù tí ń pagi ní ṣàìṣàìṣàì ọmọ akéré wa ọ̀mí yọ̀wọ̀yọ̀ ẹ̀yin lọ́mọ akénígbó kẹrù bárọ̀ ọ̀nà ọmọ kẹsẹ̀ẹ̀sẹ̀ kotu ẹnu òní sepo ẹ̀yin lọ́mọ àgà kánówó ọmọ olórí ta márùn ẹ̀kẹfà nípùsì ẹ̀yin lọ́mọ olórí kò mọ ohun òun rù bí kò lóni bí kò tó ní ẹ̀yin lọ́mọ kékeré owó ẹgbẹ́ wa yọlẹ̀ lẹ́nu ẹ̀yin lọ́mọ sàmùsàǹgùdù ọmọ akẹsàn balẹ̀ ọjà níbi owó gbèsò tí ò rẹ́nìka nílé bàbá tí wọ́n ti gbé bí yín lọ́mọ. Chief Yahaya o Jamiu Badmus Agba Akin of Idena land ní pẹ̀lú remo yèyé Agba Akin ọláyínká mi dàbí ìyá mẹ́ta ó ní kìyìn ní méje mẹ́jọ ó lẹ̀ sọdún ọdún yìí náà ó lẹ̀ ṣe tẹ̀mí ó ní ọkọ rẹ̀ ní níwájú aya ọkọ tí ń tọ́jú aya tí tó ń tọ́jú ọmọ ó ní ẹ̀ẹ́nì fọjọ́ òní dágbére fáyé ẹ̀ẹ́nì wáyé asán ẹ̀ẹ́nì kábùkù. Yèyé Agba Akin ọláyínká ó fi lẹ́tà ayọ̀ ránṣẹ́ sí yín ó ní bí sàkúrà mọ bí ìsapá yóò wéwú tiẹ̀ kó tó rọrùn irun dúdú kò ní bá yín dé sàárè. Chief Yahaya Jamiu Badmus Akanbi ẹ máa jayé ibi orí bá rán yín lọ ẹ̀gàn ò lè ní kó yín mọ́dún láyé adániwáyé òun ló dorí ẹ̀ wà fákùkọ bó nínú bá ń bínú lórí asán ni èèyàn kan ló ní kẹ́ ẹ lẹ́mọ̀lẹ́ wà lórí igi tí kó wá bá ti gbìn ní òwú. Chief Yahaya Akanbi Badmus ọyẹ ẹ máa dá gọjọgọjọ ikú ò ní filé ẹ̀yin ṣe bùgbé àrùn ò ní filé ẹ̀yin ṣe bí àpérò láyé ẹ ò ní bá wọn kú ní rèwerèwe ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ẹ ò ní yàgàn ohun rere ẹjọ́ ẹ bá mi gbé tó àmì mi. àrìnlọ́nà àbèrè tí wọ́n bá wá bí pé ta ló kọrin ewì lẹ́ẹ̀kan ẹ bá ń wí fún wọn wípé Muhammadu nala lèmi ń jẹ́ àrẹ̀mọ olùpọ̀ ọ̀gàn èmi lọ́mọ pa kátàkárà ọmọ ibùdó nàṣàlẹ́ẹ̀nì nílé oníkan èmi lọ́mọ olùkọ́ àléèlú ọmọ mo létẹ́tẹ́ mo mújọba mo falala jóye nímọ̀ jẹ́ ẹni bá sórí mi pẹ̀lẹ́ alówó abímọ aṣòwò ajèrè abóde pàdé owó àbáwọn náà ọmọ àbáwọn jẹ ayé wọn àtòrò gẹ́gẹ́ bó omi àfòwúrọ̀ pọn ìpàdé wa láyọ̀ láyọ̀.